Aláròyé máa wí o. èyí ni àṣẹ àkọ́kọ́ tí Tinubu pa fún Dìísù ọ̀gá ọlọ́pàá tuntun. ṣé Yorùbá bọ̀ wọ́n ní bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ àti pé kánkànkàn ló lè wúre. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí nílé iṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà láti bíi wákàtí 24 sẹ́yìn látàrí ìyọnípò ọ̀gá àgbà pátápátá fún ilé iṣẹ́ ọlọ́pàá náà alàgbà Káyọ̀dé Ẹgbẹ́tókun àti ìyànsípò tuntun tí kò ní lọ kábọ̀ nínú tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe fún AIG Ọlátúnjí Dìísù láti tẹsẹ̀ bọ bàtà tí Ẹgbẹ́tókun bọ́ sílẹ̀ ọ̀hún. láàrin wákàtí péréte ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kejì ọdún 2026 yìí Dìísù balẹ̀ sílùú Àbújá láti Èkó. Tinubu búra wọlé fún un sípò adelé ọ̀gá ọlọ́pàá yányán tuntun. Ẹgbẹ́tókun fa iṣẹ́ lé e lọ́wọ́. Ó ṣàlàyé ibi tóun fi àdàgbà ètò àti àkóso iléeṣẹ́ ọlọ́pàá rọ̀ sí. bẹ́ẹ̀ ni ààrẹ Tinubu pàṣẹ àkọ́kọ́ fún Dìísù láti mọ ibi tí yóò ti mú igi àkóso rẹ̀ ọ̀hún gùn. àṣẹ àkọ́kọ́ yìí wáyé nígbà tí ààrẹ Bọ́lá Tinubu ń pààrọ̀ àmì oyè àti ìràwọ̀ tuntun tó máa wà léjìká Túnjí Dìísù tó sì fi fìlà ọ̀gá àgbà tuntun dé lórí lọ́fíìsì ilé-iṣẹ́ ààrẹ nílùú Àbújá. Tinubu ní èmi ni mo ṣe ìpinnu pé kó o bọ́ sípò àṣẹ tuntun yìí. mo rí ẹ̀mí ìfọkànsìn rẹ nígbà tó ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ lásìkò tí èmi fi wà nípò gómìnà. lẹ́yìn náà ló pàṣẹ pé gbáradì láti jẹ́ òléwájú tó dúró ṣánṣán àmọ́ má ṣe ojúsàájú. ìjáfáfá àti ìkọ́ṣẹ́mọṣẹ́ gbọ́dọ̀ hàn ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá látòkè délẹ̀. ó sì gbọ́dọ̀ rí i pé dídáàbòbò ẹ̀mí àwọn èèyàn àti dúkìá wọn ló fi ṣe góńgò rẹ tó ga jùlọ. àwọn agbébọn àwọn afẹ̀míṣòfò àti àwọn ọ̀daràn gbogbo ń han Nàìjíríà léèmọ̀ lọ́wọ́lọ́wọ́. ó máa wà lára àwọn ọ̀mọ̀ràn àti olùpèsè ọgbọ́n ìgbàlódé tá a máa fi ṣẹ́gun wọn. ìpèníjà tó ń kaniláyà ni o àmọ́ mo mọ̀ pé o lè ṣe é. mo fẹ́ kó o gba ọ̀rọ̀ mi gbọ́. gbogbo àtìlẹ́yìn tó nílò ni màá pèsè fún ọ tọkàntara. báyìí ni Tinubu pàṣẹ fún Dìísù. tààràtà lẹ́yìn ìyànsípò náà ni adelé ọ̀gá ọlọ́pàá tuntun yìí ti yan bí ológun lọ sí ọ́fíìsì ọ̀gá àgbà pátápátá níbi tí Ẹgbẹ́tókun ti ń retí rẹ̀ láti fa iṣẹ́ lé e lọ́wọ́. láì fi àkókò ṣòfò Ẹgbẹ́tókun ka àkọsílẹ̀ kan níṣẹ́jú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn olóṣèlú tó pèsè láti ṣàlàyé ibi tí iṣẹ́ dé dúró. ó sì fa àsíá iléeṣẹ́ ọlọ́pàá lé Dìísù lọ́wọ́. wọ́n sì gbé ìbẹ́rí fún ara wọn gẹ́gẹ́ bí àṣà wọn. ṣé láti ìgbà tí atẹ́gùn ọ̀rọ̀ náà ti fẹ́ wáyé bí iṣó burúkú lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kejì yìí pé Tinubu ti yọ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá nípò ní orí ẹ̀rọ ayélujára ti ń hó ṣọ̀ṣọ̀ fún oríṣiríṣi èròǹgbà àti àríwísí nípa ìgbésẹ̀ náà. ìlú mọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Ọmọyẹlé Sowore àti iléeṣẹ́ agbéròyìn jáde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ Sahara Reporters ni wọ́n kọ́kọ́ ta olóbó ìyọnípò àti ìyànsípò tuntun náà jáde. èyí sì wà lára ohun tí kò kọ́kọ́ mú kí ọ̀pọ̀ èèyàn kọbi ara sí i. wọ́n ní ẹ̀tanú lásán ni Sowore ń ṣe sí Ẹgbẹ́tókun. àmọ́ lẹ́yìn ọ̀rẹyìn tí ọ̀rọ̀ náà padà já sí òótọ́, àròyé tuntun tó gorí àtẹni ti àkóbá tí wọ́n ní ìyànsípò yìí máa fà fún àwọn lọ́gàálọ́gàá kan níléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. wọ́n ní kinní náà kò ní dára rárá ni. ọ̀kan lára àkóbá náà ni pé gẹ́gẹ́ bí àṣà iléeṣẹ́ ọlọ́pàá àti tàwọn ológun, bí ẹni tí ipò rẹ̀ kéré bá fi lè bọ́ sípò olórí àti apàṣẹ, níṣe ni wọn yóò rọ gbogbo àwọn tó bá nípò jù ú lọ lóyè ní túláàsì. wọn yóò ní kí gbogbo wọn fẹ̀yìntì lẹ́yẹ òsọkà bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, nítorí kò ní ṣeé ṣe fún ẹni tí ipò rẹ̀ kéré láti máa pàṣẹ fún ọ̀gá rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òun ti bọ́ sípò ọ̀gá àgbà. fún àpẹẹrẹ, ipò Assistant Inspector General tí wọ́n ń pè ní AIG ní Túnjí Dìísù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí wà. ọ̀pọ̀ àwọn lọ́gàálọ́gàá bíi 8 tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n sì wà ní ipò Deputy Inspector General DIG, ìyẹn ipò tó kángun sí Inspector General. ipò ọ̀gá ọlọ́pàá yányán tí Dìísù bọ́ sí báyìí. níwọ̀n ìgbà tí kò ti lè ṣeé ṣe láti gbé ipò àti ìràwọ̀ Dìísù gẹ́gẹ́ bí AIG fo orí àwọn DIG tó jẹ́ ọ̀gá fún un, níṣe ni wọn yóò yọ wọ́n níṣẹ́ lápàpàǹdodo. lára àwọn tí ìyọníṣẹ́ túláàsì yìí yóò kàn ní
dig fáyọ̀adé adégòkè, dig fúnṣọ́ adégbòye, dig mohammed adamu dankwara, dig yahaya abubakar, dig adébọ́lá hamzat, dig adébọ̀wálé williams, dig sadiq idris abubakar, dig ben nebolisa okolo, dig basil idegu. tí ẹnìkan tó ká ọ̀pọ̀ èèyàn lára gidi ni dig frank mbà tó ti fìgbà kan jẹ́ alukoro àpapọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. wọ́n ní ọ̀gá ọlọ́pàá tó tayọ tó sì mọṣẹ́ dójú àmì tó yẹ kó bọ́ sípò ọ̀gá àgbà pátápátá ni. kódà àwọn míì ti ń gbé ipò yẹnu pé ojúsàájú àti ìwà ìtọ́ ni Tinubu hù pẹ̀lú Dìísù tó gbé sípò gorí àwọn ọ̀gá rẹ̀ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Aláròyé.